àkọsẹ̀ ìṣẹ̀ṣe ilẹ̀ ń wò báyìí Ilé Ifẹ̀ la wà báyìí ilé Ọbàtálá ibẹ̀ la dúró sí báyìí kò sí tó gbé wa bí ju wípé àwọn ìmọ̀le àwọn alákatakítí ẹ̀sìn tí wọ́n ń rí ìṣẹ̀ṣe fín torí wọn la ṣe wá ṣùgbọ́n ẹ mọ̀ wípé àwa oníṣẹ̀ṣe ẹ̀kọ́ wà lára tiwa torí gbogbo tó wà nínú ìṣẹ̀ṣe ìbọ̀wọ̀ fún wa ń bẹ kò sí ìgbéraga ń bẹ ẹ̀sìn ti wá ní ètò àti ti dọ́dọ̀ àwọn bàbá wa báyìí àwọn ni wọ́n pẹ̀tù sí wa lọ́kàn báyìí tó jẹ́ bá ń wò báyìí gbogbo ẹ̀yin tẹ́ ti ń wá sífẹ̀ ilé Ọbàtálá la wà yìí o èmi tí mò ń sọ̀rọ̀ wá débèlú Aláàfin àṣà bàbá wa dé Ifá wà ń bí gbogbo àwọn bàbá pọ̀ ń bí ta lọ́lọ́run wà ń bí gbogbo wa lẹ̀ ń wò yìí àwọn oníṣẹ̀ṣe àkì í ṣojo ilẹ̀ bàbá tiwa la wà yìí a fẹ́ kó máa yé wọn wípé ibi ìṣẹ̀lẹ̀ Lárúbáwá ilẹ̀ ìṣẹ̀ṣe ní Ifẹ̀ àti gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá kódà gbogbo àgbáńlá ayé ilẹ̀ ìṣẹ̀ṣe ni àti wà ń bẹ báyìí. Olódùmarè àbá ní ṣe àdúrà gbogbo wa yóò gbà kò sí tí ẹ̀dá kan lè dá ṣe bí kì í ṣe tó Olódùmarè bá ṣe ṣùgbọ́n Ifá ní bá a bá dákẹ́ ó ní tààrẹ ní máa bá ní dákẹ́ ni adébáfẹ́gún eléyìí tí ń bá wọn rebi òkú ọ̀lẹ Ọ̀rúnmìlà tún ní kárìnká pọ̀ ó ní yẹ ni máa yẹ ni adébá fún bàtà náà tún bá wọn rebi òkú ọ̀lẹ ní ọlá pé torí pé ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire lénìí kì í sòní ló ti bàjẹ́ ó ti bàjẹ́ látàná kì wá sàtànà ló ti tó bàjẹ́ ó fẹ́ máa bàjẹ́ láti ìjẹta ní ti ń bàjẹ́ bọ̀ bẹ́ẹ̀ bá sì wo ibi tá a báyé dé lénìí ẹ rí i pé láti nǹkan bíi 50 ọdún sẹ́yìn tí wọ́n ti ń wẹ àwọn bàbá wa ní wọ́nká tí wọ́n ti ń wẹ àwọn ìyá wa ní wọ́nká product èso tó tara wọn jáde látọdún dàkókò yìí náà ni gbogbo àwọn ọmọ tẹ́rí tí wọ́n hùwà ọmọ àlèun eléyìí ó wá máa ṣàfihàn pé gbogbo ń tà ń ṣe òun kìí ṣe tiwa èyí tá à ń dánwò tá à ń ṣe nílẹ̀ káàárọ̀ òjíire tá a fi wá ń rí Ifẹ̀ fín yìí tá a fi ń ṣe tí ọ̀dá sórí ìrun wa yìí kò lè ṣẹlẹ̀ nílẹ̀ Saudi kò lè ṣẹlẹ̀ nílẹ̀ Israel bó ló ṣe wá jẹ́ pé ní orírun tiwa ó yẹ kó jẹ́ ìtìjú ńláńlá fún ẹ̀yin fúnra lára yín tẹ́ ẹ ṣe gan ẹ wá ń bẹ nínú ẹni tí wá ń gbàbọ̀dè fúnnú ilé yín láti jẹ́ kéèyàn máa hùwà tí ọ̀tọ̀ sílé bàbá ẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó sì ń tẹ̀ síwájú eléyìí fa sábàbí tí ẹgbẹ́ àfọ̀ṣẹ ìṣẹ̀ṣe tá a fi wá sílùú Ilé Ifẹ̀ kó tó di pa adé bí ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ messages ọ̀rọ̀ lọ́kàn wá lára wọ́n ní bẹ́ẹ̀ sílẹ̀ fẹ́ ṣeun ẹ mọ́ ṣe torí pé kò sí ní tá a fẹ́ wá fún pẹ̀lú ìrìn àjò inú lóko ẹ̀yẹ́ gbé nìyẹn bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ńgbà táwa débi táwa pàìlà wá sọ pé a nílò láti jẹ́ kí ó jẹ́ pé tí wọ́n ń ròhun bẹ́ẹ̀ lọ máa rí torí pé ọmọ ọba kò ní jagun bí ẹrú àìwá jagun ọmọ ọba kọ́mọ̀ bá jagun bí ẹrú eléyìí lọ́fà tó fi jẹ́ pé iṣẹ́ oníṣẹ̀ṣe ìwà pẹ̀lẹ́ ìwà kùtù ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ máa rí lára wa ló ṣe wá balẹ̀ báyìí láwa wá kí àwọn tó jẹ́ bàbá wa a ti lọ sọ́dọ̀ wa olùṣẹ̀ṣe àràbà àgbáyé kábíyèsí Awódọ̀tun kò sí kábíyèsí a tún ń bẹ lọ́dọ̀ bàbá wa ọba lẹ́sùn Ọbàtálá ti àgbáyé ó mẹ́ta dáadáa kan kí Olódùmarè kó jẹ́ ká bàbá náà kó jẹ́ kí wọ́n pẹ́ fún wa ọ̀dọ̀ wọn la wà báyìí bí ẹ bá ń wo eléyìí àrántí ṣe lọ́dọ̀ bàbá torí pé ńgbà tá a fẹ́ wọ̀dọ̀ bàbá wa àràbà ara wa gbóná ara nẹ wa ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ́mbẹ̀ ló jẹ́ kára ó dẹ̀ wá ṣùgbọ́n gbàtà ní débi ara ti dẹ̀ wá. Èyí tá a wá ń sọ yìí ni pé àwa tá a jó níṣẹ̀ṣe ẹ má jẹ́ ká jẹ́ kó sú wa ẹ má jẹ́ ká jẹ́ kó rẹ̀ wá nígbà tí ìpè wà tí a ní a fẹ́ sọ̀rọ̀ pé ẹ̀yin ọ̀ya o báyìí kásá ẹlẹ́yìn sọ pé ikú o àrùn wọ́n ní báwo èèyàn bá tí ì tẹ ikú dà kò ní bèrè ikú tó pa bàbá ẹ̀ kíní yìí títí bàbá wa ní tìran títí wa ní a sì gbọ́dọ̀ lajú wálẹ̀ báyìí kí tálùkù kọ́ wa lọ rè kó sí ojú ọ̀run oníkálukú alání tá a fi sílẹ̀ ńlé ṣùgbọ́n ẹni tí bá ń dàsà pé àlejò ń wá mẹ́bọ̀ wá ìráyè jáde ìwọ máa pawó torí pé owó tó ń pa ọjọ́ kan ṣoṣo báyìí ni wọ́n ì dáná sun àfi yes iṣẹ́ tọmọdé ọ̀tọ́jú òun fífọ̀ ń tọ́jú sẹ́ni ṣíṣe iṣẹ́ tọmọdé bá fọjú alẹ́ ṣe tó fàárọ̀ ṣe ìjọ kan ṣo lè sọ ọ̀dàrà a sì mọ nítorí èyí gbogbo apáta oníṣẹ̀ṣe ẹ jẹ́ ká mọ jígèrè ẹ má jẹ́ ká jẹ́ kó sú ẹ má jẹ́ ká jẹ́ kó rẹ̀ wá ǹjẹ́ ni tọ́wọ́ wáìtì báyìí
pẹ̀lú fìlàwẹ́ ṣéjà wa ni mo wá jà bí ẹni kọ́lẹ́jì sọ́run ẹni kọ́lẹ́jì sọ́run ṣéjà wa la wá jà bí àbí ẹni tó yọkù tó wá lè ṣéjà wa la wá jà bí ṣùgbọ́n nítorí kó lè dáa kó lè dùn la ṣe wá akíkàbèsí bàbá wa àràbà olùṣẹ̀ṣe a wà lọ́dọ̀ bàbá ọba Ọbàtálá à ń lọ sọ́dọ̀ bàbá wa ọba Díónà àwọn òpó eléyìí tí wọ́n sì dilẹ̀ ẹ̀fẹ̀ múnu nítorí pé bàbá wa ò ní ìrìsà wọn sílé ká ní bàbá ń bẹ́lé bàbá náà bá gbàlejò wa láàfin bàbá ó dé láyọ̀ láṣẹ Ìdùmarè kó lódùmarè kò ní í ṣe mí lọ́mọ àlè o kò sì ní í ṣe gbé wa náà lọ́mọ àlè. ọmọdé yìí bàjẹ́ ṣùgbọ́n ọmọ ọkọ ni wá àwọn ò ní balẹ̀ tiwa jẹ́ ogún wa ẹ̀tọ́ wa orí Ilé Ifẹ̀ orí irun wa ni bẹ́ẹ̀ ṣe bá ilé Ìrákì jẹ́ lè bá Ilé Ifẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe bá Mẹ̀dúgùrí jẹ́ lè bá Ilé Ifẹ̀ bẹ́ẹ̀ jẹ́ àwọn ò ní gbà fún ìṣúwà wa kì í jà torí pé Ọ̀rúnmìlà kọ́ wa pé ká mọ́ jà ká mọ́ ta àwa yìí jà. ìṣẹ̀ṣẹ̀ lẹ́sìn wa o ìṣẹ̀ṣẹ̀ máa lẹ́sìn wé òun lẹ́sìn tó dára. ìyànjú ni wọ́n ṣe ọdún ọjọ́ Jímọ̀ ni ọjọ́ ọdún wọn bọ́ sí wọ́n sì fi àkókò náà kéde fún gbogbo ìlú Ifẹ̀ ń pé lóòótọ́ ni programu wa bọ́ sí ọjọ́ Friday tá a mọ̀ sí ọjọ́ Jímọ̀ ṣùgbọ́n kọ́ wọn bá ṣe máa kọlura wọn pàápàá jùlọ kán lè mọ̀ pé ẹ̀sìn àlàáfíà ní ẹ̀sìn ìṣẹ̀ṣe jẹ́ wọ́n sì gbìyànjú wọ́n fa nǹkan náà sẹ́yìn bíi ká sọ pé a ṣe nǹkan níjọ́ Friday ká ṣe ní ọjọ́ Thursday wọ́n dẹ̀ sọ àkókò tí wọ́n gbìyànjú tí wọ́n jáde wọ́n sọ àkókò tí wọ́n wọlé gẹ́gẹ́ bí òfin àti ìlànà pàápàá jùlọ iṣẹ́ ìlú òun ni dàlú bẹ́ẹ̀ kò sí tó bú láti ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire tó pé orírun ilẹ̀ Yorùbá níbẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí ní jáde kọ́mọ̀bà ṣe di ògbódìyàn náà lọ́fà tí wọ́n fi fà á wá sẹ́yìn kọ́mọ̀bà ṣe máa kọlu àkókò àwọn tó máa ń lọ sí jímọ̀ àbí wọ́n ń kí jímọ̀. nígbà tí wọ́n ń bọ̀ tí wọ́n dé ọ̀nà làwọn mùsùlùmí jáde sí wọn pé wọ́n gbọ́dọ̀ kọjá nípa àwọn ò lè gbà kí ẹ̀sìn ìṣẹ̀ṣe kí wọ́n máa ṣe orírun bàbá wọn ní orílẹ̀ bàbá wọn àti wọ́n ń gbọ́ kí èèyàn kan gbìyànjú jáde ilẹ̀ Yorùbá orírun lẹ̀ Káàárọ̀ Oòjíire òun ní Ilé Ifẹ̀ jẹ́ wọ́n gbà yín bẹ́ẹ̀ ẹ wá ń sọ pé ẹ lè gbà kí onílù àbò onílẹ̀ kọ́ mọ dáhà tó wù lórí ilẹ̀ rẹ̀ láì ṣe pé gbìyànjú wọ yàrá yín oníṣẹ̀ṣe ni wọ́n ń ṣe orò ìlú kí ìlú kó lè bá orí kó lè bá aráyé ẹ wá jáde pé wọ́n gbọ́dọ̀ ṣe ẹ sì dá wọn padà sílé. àwọn kan náà wá kó àwọn ọjọ́ lẹ́yìn ìgbà náà nípa àwọn tó gbìyànjú náà káwọn ṣẹ̀ṣẹ̀ mọ́ṣẹ́ tiwọn àánú ọ̀gbọ́dọ̀ páwọn kì í jímọ̀ wọ́n wá gbìyànjú wọn wá bá yín jímọ̀ ẹ wá ń polówó páwọn oníṣẹ̀ṣe ló dàrú. ẹni tí ó gbọ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ tá à ń gbórí ọ̀rọ̀ ó yẹ ká gbìyànjú ká lọ gbọ́ láti ìpìlẹ̀ káwo ìpìlẹ̀ àti gbòǹgbò yóò fún wa lórí ọ̀fẹ́ bí tọ́rọ̀ náà sọlẹ̀ sí ǹjẹ́ ṣé ń tà ń ṣe yìí ṣé ń tọ́ tọ̀nà ni ṣé tẹ̀sí lè yí àbí tara wa èyí èso kàtọ́ bójú mu nítorí àṣìṣe ènìyàn ló sì mú Olódùmarè ṣẹ̀dá tó ṣẹlẹ̀ àfi fádàkì ni wọ́n Ọ̀rúnmìlà máa ń sọ lọ́rọ̀ àfi kí wọ́n wá ọgbọ́n láti tó Yorùbá bọ̀ wọ́n ní ọba tó jẹ́ tìlú dàrú àti tó jẹ́ tìlú dára ó kọ ìrètí tánú ìwé ìtàn iṣẹ́ ọba yìí ní Ilé Ifẹ̀ kò fìdí múlẹ̀ pé àkókò wọn dá àkókò wọn dá ó sì wuyì bẹ́ẹ̀ gbogbo ọba aládé gbogbo ni wọ́n fi àkókò rẹ̀ tọrọ orírun bàbá yìí lẹ̀ wọ́n fi òkú ránṣẹ́ sí ọba jẹ́ pé mọ́kànlẹ̀ wà tẹ́tí nílẹ̀ kò sí àṣetá níbi èyí àdúrà ẹ̀ fi ránṣẹ́ sórí irun bàbá yín òkúta lẹ́ fi ránṣẹ́ síbẹ̀ sówó ni wọ́n fi ń bọ̀ yín nínú ni àbẹ́tàn gbogbo ẹni tó bá ní ìran bàbá wọn ò ní làákàyè dájú àwọn ọmọdọ́mọ tiẹ̀ náà sọ fún wọn ò ní làákàyè ni wọ́n sọ fún pé àwọn ará bàbá rẹ̀ ọ̀já màá kankan ló fi ń fòkó ránṣẹ́ sí i àmọ́ kò lè dùn mí Yorùbá ní ọmọ àlè ní fi ọwọ́ sí júwèé lé bàbá rẹ̀ èyí tó ṣe wé léyìí ìjẹ́sọ́ ọmọ ọkọ Yorùbá lápè ní àbọ̀mọ àlè àbí abalẹ́jẹ́ abọ̀nàjẹ́ adójútì ní ọkọ̀ tí sì takò sí ilé àná ni owó fẹ́ níbẹ̀ jẹ́ oyè ìrun Ilẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ lọ fi ẹ̀rọ hàn nílé ọba wọn hàn sí géètì lẹ́wọ́n fi òkú ránṣẹ́ ṣókò lẹ́ẹ̀kẹ́ fi máa ránṣẹ́ sílé ọba ẹ wo nọ́ọ̀sì yín gan ó lẹ́nikẹ́ni tó bá gbé tó bá rí ọba aládé fín dájúdájú ìbínú Ọlọ́run sì máa ṣe ẹ kọ́ lẹ́tà sí ìbínú Ọlọ́run nílẹ̀ àbíkí la fẹ́ pe léyìí. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching
Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.